ẹ̀yin àgbààgbà ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá níbo lẹ̀yin náà wà? Wèrè nìkan ni ò mọ̀ pé ohun tó ń ṣèun ò dáa, nítorí bí wèrè bá mọ̀ pé ohun tó ń ṣòun ò dáa kò ní máa wà kìsàkiri, kó máa dúró nú oòrùn kó sì máa dá sọ̀rọ̀ káàkiri. Ṣùgbọ́n ẹni orí ẹ̀ bàjẹ́ mọ́ o, òun mọ̀ dáadáa. Ẹni tí ó kàn sọ fún un pé orí ẹ̀ bàjẹ́ tí ó sọ̀rọ̀ náà dìjà mọ́ ọ lọ́wọ́ ló ń wá kiri. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba tó ń ráwọn ìpínlẹ̀ jẹ tí wọ́n sì mọ̀ páwọn ń rẹ́ wọn jẹ. Wọ́n ń rẹ́ wọn jẹ, wọ́n mọ̀, wọ́n wá ń retí ẹni tí ó jáde sọ̀rọ̀ pé ẹ yé rẹ́ wa jẹ mọ́, kí wọ́n wá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú onítọ̀hún, kí wọ́n ló bú bàbá àwọn. Ìjọba àpapọ̀ Nàìjíríà ń gbowó orí VAT lọ́wọ́ àwọn ìpínlẹ̀, wọ́n sì mọ̀ pé owó náà ò tọ́ sáwọn láti máa gbà. Ṣùgbọ́n ńgbà tí kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n yà ń jayé ọlọ́ba lọ ń tiwọn. Nígbà tí wọ́n wá rí i páwọn èèyàn sọ̀rọ̀ yìí ni wọ́n bá sáré jáde. Wọ́n láwọn mọ ohun táwọn fẹ́ ṣe. Kí ni wọ́n fẹ́ ṣe náà ju pé wọ́n ti sáré kọ̀wé sílé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ. Wọ́n kọ̀wé sí wọn nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Wọ́n ní kí wọ́n bá wọn yí òfin owó orí gbígbà padà, kí wọ́n sì ṣètò náà débi pé ìjọba àpapọ̀ nìkan ni ó lẹ́tọ̀ọ́ láti máa gbowó orí, pàápàá owó VAT, kó má sí ìpínlẹ̀ kan tí ó bá wọn dowó náà láéláé. Olè ni wọ́n, alọ́nilọ́wọ́gbà ni wọ́n. Èyí jọ páwọn tí wọ́n ṣòfin yìí látọdúnmọdún ò ní làákàyè bí àwọn olè tó wà ńbẹ̀ báyìí. Ohun tí wọ́n ṣe sáré kọ̀wé òfin nìyí. Ó dá níbi tọ́rọ̀ náà wà báyìí o. Ìyẹn ni pé ìjọba àpapọ̀ ti gbà pé kì í ṣẹ̀tọ́ àwọn láti máa gbowó táwọn ń gbà yìí. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ sáré fi sínú ìwé òfin ni. Ẹni tí ò bá wá ní jẹ́ kéèyàn jẹun yó, olúwe ó rò tiẹ̀ mọ́kà ni. Àwọn èèyàn yóò fẹ́ káwọn tó kù jẹun yó. Ohun tó sì yẹ ní ṣíṣe ni láti tètè ya wọ́nà láti lé wọn jìnnà. Níbí lọ́rọ̀ sì ti kan àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àtàwọn aṣòfin wa tí wọ́n wà l'Ábùjá o. Àwọn èèyàn yóò gbọ́rọ̀ yìí wá sílé ìgbìmọ̀ aṣòfin. Níbi tá a sì lè jagun àjàyè náà ni láti rí ìpòfin náà wọlé. Èyí ni gbogbo àwọn aṣòfin ilẹ̀ Yorùbá ṣe gbọ́dọ̀ máa múra sílẹ̀ dọjọ́ tí wọ́n ó gbófin ìwà síwájú wọn, kí wọ́n fìbò rófin náà lulẹ̀ kíá. Àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ wọ́nà láti bá àwọn aṣòfin wọ̀nyí sọ̀rọ̀, kí wọ́n ṣàlàyé ìdí tí wọn ò fi gbọ́dọ̀ fọ̀rọ̀ náà ṣe tẹgbẹ́ òṣèlú. Kó má di pé mi ilé APC, èmi ni PDP, àbẹ́mi ni Labour, kí wọ́n dìbò bí ọmọ tó wá láti ilẹ̀ Yorùbá tí wọ́n ń rẹ́ jẹ. Bákan náà ni kí wọ́n má wọn tilẹ̀ Ìgbò tí wọ́n bá rí mọ́ra, kí wọ́n sì má wọn ará Niger Delta, pẹ̀lú àwọn tí wọ́n wá látàrin gbùngbùn Nàìjíríà, ìyẹn Middle Belt, kí wọ́n lè jogun yìí lájàyanjú. Ẹnìkan náà ni ó ṣáájú ogun yìí. Bí gbogbo àwọn aṣòfin tí wọ́n wá láti gúúsù Nàìjíríà bá lè panupọ̀ lórí òfin yìí, tí wọ́n ráwọn díẹ̀ láti Middle Belt, tí wọ́n kún wọn lọ́wọ́, wọn ó gbára wọn kalẹ̀ lọ́wọ́ ìjọba amúnisìn táwọn Haúsá Fúlàní ń ṣe yìí. Ohun tó sì dára tó wà ńbẹ̀ ni pé èyí ó jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà dúró ṣinṣin, kó sì túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa ni. Ọmọ ọ̀lẹ láàyè ò gbà o, ibi gbogbo ló gba lágbára. Ẹn bá fẹ́ jẹun yóò ṣiṣẹ́, ẹni tó bá lóun fẹ́ jẹ òun ò ní ṣiṣẹ́, kówó oúnjẹ síbòmíì ni o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ dìde o, ẹ bá àwọn aṣòfin yìí sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó délẹ̀ yóò ṣe é dákẹ́ sí o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.